Olúwaṣeun, Olúwaṣeun, mo gbé ọ̀gá bàbá. Olúwa ẹ ṣé, mo gbé ọ̀gá bàbá. Olúwa ẹ ṣé. Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba sára rẹ̀ rèé. Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba sára rẹ̀ rèé. Ògo rẹ̀ rèé o, sára rẹ̀ rèé. Ògo ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba sára rẹ̀ rèé. Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba sára rẹ̀ rèé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olùgbà lórí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olùgbà lórí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olùgbà lórí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olùgbà lórí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olùgbà lórí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olùgbà lórí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olùgbà lórí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olùgbà lórí àánú rẹ̀ dúró láéláé. Ọpẹ́ yẹ Jésù olóore, ọpẹ́ yẹ Jésù olóore, ọpẹ́ yẹ Jésù olóore. Bàbá ẹ máa ṣe fún ọ olóore. Ọpẹ́ yẹ Jésù olóore, ọpẹ́ yẹ Jésù olóore, ọpẹ́ yẹ Jésù olóore. Bàbá ẹ máa ṣe olóore. Àtìlẹ́yìn Ojúmọ́ ti mi mo yọ̀ o. Èmi yóò máa yọ̀, èmi yóò máa bẹ̀rẹ̀ bá. Ìwọ sá máa ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa bẹ̀rẹ̀ bá. Èmi yóò máa yọ̀, èmi yóò máa bẹ̀rẹ̀ bá. Ìwọ sá máa ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa bẹ̀rẹ̀ bá. Àtìláyọ̀ mo f'Olúwa, mo jíláyọ̀ bàbá mo dúpẹ́ o. Àtìláyọ̀ wá f'ògo f'Olúwa, àjíláyọ̀ bàbá mo dúpẹ́ o. Ẹ̀dọ̀ táyé ń pè mí lọ, Jíhóvá ẹ̀dọ̀ táyé ń pè mí lọ. Ẹ̀dọ̀ táyé ń pè mí lọ, Jíhóvá ẹ̀dọ̀ táyé ń pè mí lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹ̀dọ̀ táyé ń pè mí lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹ̀dọ̀ táyé ń pè mí lọ. Ẹ̀dọ̀ táyé ń pè
iná Jehovah ẹ̀dùn táyé ń pè iná. Ẹ̀dùn táyé ń pè iná Jehovah ẹ̀dùn táyé ń pè iná. Lágbára ẹ̀tóbi jù ẹ̀dùn táyé ń pè iná. Lágbára ẹ̀tóbi jù ẹ̀dùn táyé ń pè iná. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, ayé ò gbà àwọn ó fọ́run ṣe ìgbé ọ̀hún ò gbà. Ó fàyè gbà tó ní ìtìsẹ̀ Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá. Ayé ló gbà rárá ó fọ́run ṣe gbogbo ọ̀run ò gbà rárá ó fàyè ṣàkóso tìṣẹ́ Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá. Ìyọ̀lá gbogbo ìfòwò agbára àtìpàjẹ́ tirẹ̀ ẹgbẹ̀rún àwọn kòtò níyọ̀ àwòlẹ̀ àdúgbà rẹ̀. Ìyọ̀lá ògo ni fún ọ, agbára àtìpàjẹ́ tirẹ̀ ẹgbẹ̀rún àwọn kòtò níyọ̀ àwòlẹ̀ àdúgbà rẹ̀. Ẹ̀rù jẹjẹ bàbá aláàfin ẹ̀lọ́lọ́, ẹ̀rù jẹjẹ bàbá o aláàfin ẹ̀lọ́lọ́. Àwọn ọmọ ẹ̀sìn yóò dànù sórúkọ rẹ̀. Ẹ̀rù jẹjẹ bàbá aláàfin ẹ̀lọ́lọ́, ẹ̀rù jẹjẹ bàbá o aláàfin ẹ̀lọ́lọ́. Àwọn ọmọ ẹ̀sìn yóò dànù sórúkọ rẹ̀. Olúwa pa mí lẹ́rìn ayọ̀, èmi ò ṣe ní jó. Èmi ò ṣe ní jó. Olúwa pa mí lẹ́rìn ayọ̀, mi ò ṣe ní jó. Àbẹ̀rẹ̀ máa gbé Jésù ga máa kọrin máa hallelujah. Àbẹ̀rẹ̀ máa gbé Jésù ga máa kọrin máa hallelujah. Àbẹ̀rẹ̀ máa gbé Jésù ga máa kọrin máa hallelujah. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Lord. Jehovah Almighty. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Lord. Jehovah Almighty. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Lord. Jehovah Almighty. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Lord. Jehovah Almighty.
Momore, Olúwa èmi more. Momore, Olúwa èmi more. Ọwọ́ mi lókè mo gbé ọ̀gá. Momore, ọwọ́ mi lókè mo gbé ọ̀gá. Momore. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ nítorí pé mi mọ rírì oore rẹ̀ nínú ayé mi. Wípé mú mi rìnrìn àjò ṣètò kọjá rẹ̀ àtàlàfíà. Ó tún mú mi wọnú ọ̀sẹ̀ mìíràn ní àtàlàfíà. Ó sì tún tẹ̀síwájú mi pẹ̀lú agbára rẹ̀ láti ṣe mí lógo nínú ayọ̀ àti àlàáfíà. Olúwa mo mọ̀ lóore mo sọ wípé ṣé àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá èmi mọ rírì oore rẹ̀ nínú ayé mi. Èmi mọ rírì títóbi àtagbára nínú ayé mi. Ni mo sọ wípé o ṣé o bàbá, o ṣé ọmọ, o ṣé ẹ̀mí mímọ́ àtòbíṣe ọgbà ọpẹ́. Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Ọwọ́ agbára, ọwọ́ ìyanu, ọwọ́ ńlá rẹ ni èyí tó ṣiṣẹ́ àgbà àti ohun ńlá ni ìwọ fún mi rìnrìn àjò ṣètò lọ́jọ́ àtàlàfíà. O sì mú mi jáde nínú ọ̀sẹ̀ yẹn pẹ̀lú agbára àti àánú àti ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ní ìṣẹ́gun ní ìdáláre ní ẹ̀kúnrẹ́rẹ́ bùkún. O tún mú mi wọnú ọ̀sẹ̀ mìíràn nípa agbára àti àṣà àti oore ọ̀fẹ́ àánú àti títóbi rẹ àti ìyọ́nú rẹ tó ga jùlọ. O sì tún tẹ̀síwájú pẹ̀lú mi pẹ̀lú agbára pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ. Kì í ṣe pé mo gbàgbé mo sọjà wọn kan lọ. Àná ni mo rí bá ayérayé mo mọ̀ lóore o. Ológun jùlọ mo mọ̀ lóore o. Olóore ọ̀fẹ́ mo mọ̀ lóore. Mo sọ wípé o ṣé bàbá, o ṣé ọmọ, o ṣé ẹ̀mí mímọ́, o ṣé àtóbi jùlọ. Ológun jùlọ gba ọpẹ́. Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Bàbá gba ọpẹ́ àti ìyìn. Ògo ní forúkọ Ọlọ́run mẹ́ta nínú ọ̀kan. Ẹ gba ọpẹ́ àti ìyìn. Ìwọ tí kì í pé ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni mo sọ wípé o ṣé o. Gba ọpẹ́ àti ìyìn. Ìwọ bá tó ń gba gbogbo ògo àti ní gbogbo ọ̀nà nígbà gbogbo ọjọ́ pé ní gbogbo mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn. Títí lèmi ọmọ yàn àti fún tíṣe bẹ̀rẹ̀ agbára rẹ èyí tí ọ̀tún ti bẹ̀rẹ̀ láti mọ ṣe nínú àjọṣe èyí fún tíṣe bẹ̀rẹ̀ agbára rẹ èyí tí ọ̀tún bẹ̀rẹ̀ sí fi hàn fún ẹ̀mí mímọ́ àti agbára tí ó sọ̀rọ̀ ní àkọ́tún ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Amen. À ń kà nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run Luke orí 5 ẹsẹ̀ 3 dé 7. ẹsẹ̀ 3 dé 7 yẹn Luke orí 5 ẹsẹ̀ 3 títí dé 7. Mo bẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì wọ ọ̀kan nínú àwọn ọkọ̀ náà tí ń ṣe ti Síméónì. Ó sì bẹ̀ kí ó tẹ̀ sí sẹ́yìn díẹ̀ kúrò ní ilẹ̀. Ó sì jókòó. Ó sì ń kọ́ ìjọ ènìyàn láti inú ọkọ̀ náà. Bí ó sì ti dákẹ́ ọ̀rọ̀ yìí sọ, ó wí fún Símónì pé tì sí ibú kí o sì ju àwọn yín sí ìsàlẹ̀ fún àkópọ̀. Símónì dáhùn ó sì wí fún un pé olùkọ́ni, gbogbo òru àná ni àwa fi ṣiṣẹ́, àwa kò sì mú nǹkan kan, ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ èmi ó ju àwọn náà sí ìsàlẹ̀. Nígbà tí wọ́n sì ti ṣe èyí, wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja, àwọn wọn sì ya, wọ́n sì ṣàpẹrẹ sí ẹgbẹ́ wọn tí ó wà ní ọkọ̀ kejì kí ó wá ràn wọ́n lọ́wọ́. Wọ́n sì kún ọkọ̀ méjèèjì, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rì. Amen. A sì ń tẹ̀síwájú nínú gbígbà padà. Gbọ́ mi, láì kú ẹyọ kan pátápátá mo gbọ́dọ̀ gba ẹ̀tọ́ mi, ògo mi, ìpè mi, ire mi padà. Ìwọ náà bákan náà o gbọ́dọ̀ gba gbogbo tí ń ṣe ògo, ẹ̀tọ́ rẹ, ìpín rẹ àti ire rẹ padà. Ṣùgbọ́n láti gbà padà, kí ni tí mo nídìí? Kí ni tó nídìí? Kí ni àwọn kan tí mo gbọ́dọ̀ ṣe? Kí ni àwọn kan tó gbọ́dọ̀ ṣe? Àwọn wọ̀nyí ṣe pàtàkì. A ti sọ nípa ọ̀pọ̀ àwọn kan nínú ọ̀sẹ̀ tó lọ
àwọn mìíràn àtúnfẹ́ àwọn ọ̀rọ̀ àtúntẹ̀síwájú nínú àwọn àgbéṣẹ́ ìtọ́jú láti gbé àtàwọn nǹkan tó ṣe. Àkọ́kọ́ Ọlọ́run fẹ́ kí èmi àti ẹ ká mọ̀ wípé ó ṣe pàtàkì fún wa láti ṣetán àti fi ohun tá a ní sílẹ̀ fún Ọlọ́run. Ó ṣe pàtàkì fún mi láti ṣetán láti fi ohun tí mo ní sílẹ̀ fún Ọlọ́run nígbà tí Ọlọ́run bá nílò rẹ̀. Láì rojú, láì rànmọ́, láì kòlólo, láì wá àwáwí kankan ṣe rárá àtọ̀. Mo gbọ́dọ̀ ṣetán láti fi ohun gbogbo tí mo bá ní níkàáwọ́ mi tí Ọlọ́run sì béèrè rẹ̀ tó lóun fẹ́ lò, mo gbọ́dọ̀ ṣetán láti fi sílẹ̀. Èyí ni Símónì ṣe. Jésù sọ wípé òun nídìí ọkọ rẹ̀. Símónì ní kò sí wàhálà, òun náà ní wọlé. Ọwọ́ ní kó sún sẹ́yìn díẹ̀ kò ní ìsàlẹ̀ kò ní etí bèbè odò. Símónì ṣe kíni ó sún sẹ́yìn ó sì jókòó nínú ọkọ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn ìyẹn ẹni. Ìtọ́ tún dàbí rẹ̀ ohun tí a tún nílò agbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ṣetán láti gba ìtọ́ni àti ìkọ́ni àti ìdarí àti ìfinimọ̀nà Ọlọ́run. Ètò orí wípé kí ni ọgbọ́n rẹ, ìmọ̀ rẹ, òye rẹ, agbára rẹ, mọ̀mọ̀yàn rẹ, àìmọ̀kàwé rẹ kò lè mú ọgbà ẹ̀tọ́ rẹ, ògo rẹ, ìpín rẹ àti ire rẹ padà pàápàá lábẹ́ bó ti wù kó kéré tó. Àìmọ̀wé mi, àìlọsùkú mi, àìmọ̀yàn mi, àìní òye mi tó, àìní ọgbọ́n mi tó, àìmọ̀ṣe mi kò lè sọ pé kí n gba ẹ̀tọ́ mi àti ògo àti ìpín mi padà lọ́wọ́ ẹnikẹ́ni rárá tó. Fún àpẹẹrẹ mìíràn tí ó hàn kedere tó bá jẹ́ pé kìkìdá ọgbọ́n, ìmọ̀, òye àti ìmísí àti agbára mi ni mo bá gbẹ́kẹ̀lé àbí pé mo mọ̀ yẹn mo bá gbẹ́kẹ̀lé ni èèyàn mélòó ni mo mọ̀? Èmi ọmọ yẹn tèmi. Èkejì bẹ́ẹ̀ tí pé ìwé wo ni mo kà? Èmi ò kàwé tèmi. Ìjọ tó dàbí rẹ̀ agbára kí ni mo ní? Lẹ́yìn agbára yìí pé kí wọ́n gbẹ́ kí ẹja kó kí wọ́n gbẹ́ja kalẹ̀ tí wọ́n ti gbà torí rẹ̀ pé tó wálé ra tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti ṣe ọbẹ̀ ata tó gbádùn sí kí n sì kó kí n sì mọ jẹ́ kí n má sì jẹ́ tán kí n sì kó kí n sì mú mínírààsì lé lórí kí n kó fẹ́ gbọ́dọ̀ agbára tí mo ní nìyẹn. Sọ̀rọ̀ tá a gbé agbára wípé kí ni ká jà àbí ká sáré àbí ká lé nǹkan ká léèyàn àbí ká ti mọ lo jùlẹ̀ láti mọ lo àrí láti mọ fi gbà nǹkan lọ́wọ́ èèyàn èmi kò ní agbára wọ̀nyí. Ṣùgbọ́n pẹ̀lú bí ìṣe ní gbogbo agbára wọ̀nyí tó láì lọ sùkúù mi tó láì mọ̀yàn láì ríyàn mi láì níyàn ní kàwọ́ mi láti gbárùkù tì mí tó mo lè kàwé nípa oore-ọ̀fẹ́ àti àánú Ọlọ́run. Mo lè ṣe àwọn nǹkan wọ̀nyí tí mo ṣe lọ́jọ́ tòní èyí tí gbogbo ènìyàn rí tí wọ́n sì ń wò mí gẹ́gẹ́ bí ẹni tí ó kàwé ńlá nípa kíni oore-ọ̀fẹ́ àti àánú Ọlọ́run. So kíni tọ́lọ̀ fẹ́ kí ni mo fẹ́ fàyọ mo fẹ́ fi èyí ṣàkàwé fún wa wípé kíni kìí ṣe nípa agbára wa ọgbọ́n, ìmọ̀ àti òye wa àbí wípé mo mọ̀yàn àbí mo ní òye mo nímọ̀ àbí mo ní àwọn alátìlẹyìn lẹ́yìn mi ní èmi àti ẹ láti lè gba ògo, ẹ̀tọ́, ìpín wa àti ire wa padà lọ. Ṣùgbọ́n nípa ìrànlọ́wọ́ àtàtìlẹyìn àti àánú àti oore-ọ̀fẹ́ Ọlọ́run, nípa ìkọ́ni àti ìtọ́ni àti ìdarí Ọlọ́run lèmi àti ẹ láti lè rí ẹ̀tọ́ àti ìpín wa àti ògo wa àti ire wa padà. Tí a bá sí ìdarí àti ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run a rí wípé lónìí ìwé tí mo ká èmi ò ní lè kà, gbogbo tí mo sọ èmi ò ní lè sọ, gbogbo àwọn ìgbésẹ̀ tí mo gbé èmi ò ní lè gbé, àwọn kan tí mo ṣe lónìí ní lè ṣe tí wọ́n bá sì kàn wá fi agé tí wọ́n tún bá ṣe wọ́n gan nípa wípé ọgbọ́n, ìmọ̀ àti òye mi kò lè rí bí ó ṣe rí tí àwọn èèyàn ń rí tí inú wọn sì dùn tí wọ́n sì ń fi ògo àtìyìn fún Ọlọ́run. So èyí ń pè mí àti ẹ̀yin sí àkíyèsí wípé kí ni ìdarí, ìtọ́ni, ìkọ́ni Ọlọ́run, ìfinimọ̀nà Ọlọ́run òun ló lè ṣe agbára wa ní kíkún ní pípé láti lè rí gbogbo ẹ̀tọ́ wa, ògo wa àti ìpè wa padà. So Ọlọ́run pè mí àti ẹ̀yin sí àkíyèsí wípé kí ni ẹ jẹ́ ká ṣetán láti gba ìdarí rẹ̀, ẹ jẹ́ ká ṣetán láti gba ìtọ́ni rẹ̀, ẹ jẹ́ ká ṣetán láti gba ìkọ́ni rẹ̀, ẹ jẹ́ ká ṣetán láti gba ìfinimọ̀nà rẹ̀, ẹ jẹ́ ká ṣetán láti gba ohùn rẹ̀ gbọ́ àti ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Amen. Ẹ máa wọ wípé mò ń fi àyàrá mi ṣàkàwé nítorí wípé kí ni
tí ẹ bá fẹ́ wádìí kẹlẹ̀ ráyà àti wádìí dájú pé kí wọ́n bá mú ẹlòmíì láti fi ṣàkàwé ẹ mọ̀ sọ wípé kí ni bó ni mo ṣe mọ̀ àti bó lẹ sì fi kí ní ẹ̀rí tó dájú ṣùgbọ́n àǹfààní bẹ fún yín láti lè wádìí ara mi lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n mọ̀ mí dáradára yẹn fún ẹ̀yin tẹ́ bá mọ àwọn tí wọ́n mọ̀ mí ló jẹ́ kí n mọ mú àkàwé lára mi so gbogbo ohun tí mo ṣe lè jọba sí ìdarí ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run kò sí ohun kankan tí mo lè ṣe jọba sí ìdarí àti ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run gbogbo tí mo dà lónìí tẹ̀gàn ni ẹ̀yìn lè dá ìbá tún wà nípò ẹni tí ń ṣe kí ni tí ń wá kìsà tí kò rí bàtà wọ̀ tí ò rún jẹjẹ tí ò tiẹ̀ rómi mú débi pé yóò rí oúnjẹ jẹ ètò pé kí ni kò sẹ́ni kankan tó ṣe tán láti sọ wípé ẹ jẹ́ ká gbárùkù tì ẹ yẹ kí ràn lọ́wọ́ láti dìde nítorí pé ìjọ tí ẹnì kankan dúró lé wípé kí ni àwọn òbí tí ó bá yára já nítorí pé kí ni kò sí bàbá kò sí ìyá tó lè ràn lọ́wọ́ tó fún ìdí èyí àwa náà àní ṣetán láti ràn lọ́wọ́ á sọ di ìkísà ìnulẹ̀ ohun táwọn tẹ̀mọ́lẹ̀ gbùrùgbùrù lọ táwọn tẹ̀mọ́lẹ̀ gbùrùgbùrù bọ̀ ṣùgbọ́n nítorí pé Ọlọ́run dára sí àwọn àyànfẹ́ rẹ̀ nítorí pé Ọlọ́run jẹ́ olótìtọ́ sí ọ̀rọ̀ rẹ̀ á rí wípé kí ni gbogbo ètò àti ìmọ̀ wọn kò fàyè gbà wọn nítorí pé kí ni òun nìkan ló ní ògo àti ìyìn kì í sì pé ògo rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni kì í fi ìyìn rẹ̀ fún èrè gbígbẹ́ so Ọlọ́run ló ń gba gbogbo ògo lórí ayé mi so bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó sì tún tẹ̀síwájú láti mọ gba gbogbo ògo ètí ìmọ̀ fẹ́ yọ ni wípé kí ni ṣetán láti fi ayé rẹ̀ fún Ọlọ́run pátápátá ṣetán láti gbọ́ ohun tí Ọlọ́run sọ ní òwúrọ̀ yìí ní ìdájí ní ọjọ́ tuntun ní ètí ń ṣe àní Monday mìíràn nínú oṣù kẹwàá tí a wà yìí ètí ń ṣe oṣù gbígbà padà gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ògo àti ìpè rẹ̀ ìtọ́lọ̀ béèrè ní ọwọ́ rẹ̀ tọ́lọ̀ fẹ́ kó yí èmi àti ẹni wípé kí ni ká dúró nínú ìdarí àti tọ́lọ̀ àti kọ́lu rẹ̀ nítorí pé kí ni òun nìkan ṣoṣo lọ́mọ ìtí o lè ṣe tó fi gba ẹ̀tọ́ àti ògo àti ìpè rẹ̀ padà òun nìkan ṣoṣo lọ́mọ ìgbésẹ̀ tó lè gbé èyí tó fi gba ẹ̀tọ́ àti ògo àti ìpè rẹ̀ padà òun nìkan ṣoṣo lọ́mọ ọ̀nà tó lè gbà tó fi gba ògo rẹ̀ ìpè àti ẹ̀tọ́ rẹ̀ padà òun nìkan ṣoṣo lọ́mọ àní ohun ọ̀rọ̀ àti ibi tó lè kọjú sí àti ẹni tó lè lọ bá láti gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ògo rẹ̀ padà bákan náà ní títí mi náà tí ó bá sí Ọlọ́run tí ọdún tí tí ó bá sí ìdarí àti ọ̀nà Ọlọ́run ní ilé mọ̀ lónìí lónìí ètí mo ń ṣe yìí á lè wípé kí ni àtọ́dún wo ló jẹ́ kí n ṣe ṣùgbọ́n àìláti ló jẹ́ kí tí mo bẹ̀rẹ̀ láti mọ̀ ṣe kan wọ̀nyí nígbà tí mo ṣe kí ni tí ò sí agbára láti ṣe ẹ wo àní tipẹ́tipẹ́ ló jẹ́ kí mo ṣe mọ̀ ń tẹnu mọ́ ṣùgbọ́n nígbà tí ò sí àǹfààní láti lè rí àwọn iṣẹ́ tí mo ní láti lè ṣe á rí pé kí ni kò jẹ́ kí n lè mọ̀ ṣe ṣùgbọ́n nígbà tí àǹfààní tó wà èmi tó ń dó lórí pé kí ni àgbà tí mo bá ní nǹkan báyìí láì pé kìkìdá ti ní ẹ̀mẹ́rin kí n kúrò fún yín títí di bá a ṣe ń sọ̀rọ̀ èmi ò ṣiṣẹ́ láti bẹ̀rẹ̀ láti mọ ṣe àwọn ètò wọ̀nyí láti mọ ju wọn sórí afẹ́fẹ́ nítorí pé kí ni ètí mo dúró lé lórí ni wípé kí ni àfi kí n ní gbogbo àwọn iṣẹ́ tó jọjú ètí mo ní ni àfi kí n ní ààyè tí mo ti mọ̀ pé àrò ti rọ̀ mí àrò ti gbà mí dáadáa láti mọ ṣe gbogbo kan tí bí mo bá ṣe fẹ́ àti bí ọba ṣe wù mí kò ní dàbí bí àti pé mo mánéjì àyè tó yẹ pé ilé mọ ṣe gbogbo nǹkan bí ọba tí mo bá ṣe fẹ́ àti bí ọba ṣe wù mí ṣùgbọ́n nípa ìdarí àti ìtọ́ni Ọlọ́run mo kíyèsí wípé kí ni èyí tí mo ní mo gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò bá àmọ́ tẹ̀ mí lọ́rùn mo gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo sì gbọ́dọ̀ mọ yẹ́rọ̀ lóko lé lórí mo sì gbọ́dọ̀ ní ìtẹ̀lọ́rùn lé lórí á rí i pé òun náà ni mo ṣe ṣe yìí mo sì dá gbogbo ògo àti ìpadà sọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i nítorí pé kí ni nípa ìgbọ́ràn àti ìṣe ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe wí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ní Ọlọ́run lógo nípasẹ̀ àwọn nǹkan wọ̀nyí nítorí pé wọ́n bá ní ọlọ́pàá dé kí n wá kọ̀ kí n wá takú lórí wípé àní tèmi fẹ́ nìyí àbí mo ṣe fẹ́ nìyí á rí wípé di ọ̀la ó ṣe ṣe kí ètò yìí kọ́mọ́ ti bẹ̀rẹ̀ tó ní lónìí ó ṣe ṣe kó yẹ pé àwọn tí wọ́n yan Ọlọ́run lógo ní òní kó mọ́ náfààní àti yan Ọlọ́run lógo àbí kó yẹ pé Ọlọ́run gbé ẹlòmíì dìde láti fi rọ́pò mi ó ṣe ṣe bóyá pé Ọlọ́run ti gbé ẹlòmíì dìde gan láti rọ́pò mi lọ́jọ́ tó ti pẹ́ nítorí pé kí ni àwọn àkókò tó yẹ kí n gbé gbèsè tèmi sì kakú lórí wípé kí ni àní àfikiri ṣó pé àfi kí n rí ààyè tí mo ti mọ̀ wípé kí ni ẹnikẹ́ni ò ní lè yọ mí lọ́dà àbí tí mi lọ́wọ́ tí ò ní sí kí ni jẹ́ pé ilé mọ́ ṣe nǹkan mi láì tí ẹnìkankan lọ́wọ́ tẹ́nìkan ò sì lè tì mí ní ọwọ́ tí àtìgbà yẹn àyè tó máa ti gbé ìgbésẹ̀ ni ó ṣe kọ́ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ju bí wọ́n ṣe àbíjú wọ́n ṣe wáyé lọ wọ́n bá ti jẹ́rìí sí agbára Ọlọ́run kí ni tí mo fẹ́ fààyọ ni wípé kí ni jẹ́ ẹni tó ń gbé nínú ìdarí àti ìtọ́ni Ọlọ́run ó fẹ́ gba ògo rẹ padà ó
mo fẹ́ gba gbogbo tí ń ṣe ògo àti ẹ̀tọ́ àti ìpín mi padà ìwọ náà fẹ́ gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ rẹ ìpín rẹ àti ògo rẹ padà ọfẹ́ gba gbogbo tí ń ṣe májẹ̀mú èpè àti ègún rẹ pátápátá jẹ́ láti wọnú ògo rẹ pátápátá láti mú kí ayé rẹ kọ́mọ́ bá sí dàbí tàwọn ẹ̀rọ ìṣáájú kò sí ọ̀nà méjì ọ̀nà kan ṣoṣo ni òun náà lè pé kíni jẹ́ ẹni tó ń ṣe gbogbo nínú ìdarí àti ìtọ́ni Ọlọ́run jẹ́ ẹni tó ń gba ìkọ́ni àti ìdarí Ọlọ́run Símónì ọgbà ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run Jésù Kristi ẹ̀gbọ́n ni oníkíni nígbà tó dákẹ́ ọ̀rọ̀ sọ tán ọ sọ fún mi wípé kíni tì sí ibú ìyẹn ni pé kó sún ọkọ rẹ̀ sínú díẹ̀ sí sáàrin omi nígbà tó sún ọkọ yẹn sí àárín omi tán Jésù wá sọ fún mi pé jó àwọn rẹ̀ sí ìsàlẹ̀ odò láti kó ọ̀pọ̀lọpọ̀ amen. So Ọlọ́run ló mọ ibi tó ti gbé dúró òun ló mọ ibi tó ti jókòó òun ló mọ ibi tó rìn sí tó fi lè náfààní àti lè gba gbogbo ẹ̀tọ́ àti ìpín rẹ padà. So tọ́ba wá ní kọ́ lọ jókòó nìkan tọ́ba wá kọ́ tọ́ lọ jókòó níbẹ̀ èmi ọmọ bó ló sì fẹ́ yanjú ara rẹ o. Tọ́ba ní kó kúrò láàrin àwọn kan tí wọ́n takú tó sọ kó ní kúrò níbẹ̀ pé dandan àárín àwọn yẹn náà ló takú tó táwọn yẹn ọ̀rẹ́ èyí ọ̀rẹ́ nìyí èmi ọmọ bó ló sì fẹ́ yanjú ara rẹ. Òun kan tí mo fẹ́ kọ́ jọ lójú ni wípé kí ni láyé Ọlọ́run ò lè fàyè sílẹ̀ láti jẹ́ wípé kí ni kọ̀dọ̀ sí òun àbí kọ́ yẹ̀yẹ́ òun àbí kọ́ sọ òun di aláìda. So fún ìdí èyí ni wọ́n bá tọ́ bá ti gba ìtọ́ni àti ìdarí rẹ̀ tọ́ bá ti wà níbi tó fẹ́ kọ́ wà tọ́ bá ti lè ṣe nǹkan tó yẹ kó ṣe ìtọ́ fẹ́ yẹn kò lè fi lé ọ lọ́wọ́ nítorí wípé kí ni ibi tó wò láti wà yẹn kì í ṣe bẹ̀rẹ̀ ẹ̀ tọ́ láti pè rẹ wà yọkàn fọwọ́ lẹ́rán yọkàn mọ́ òwò ni wípé ìyàwó tí ì mú ọ lómi tí a bá mú ọ lómi wà gbọ́ wà gbà wà ṣe ohun tí òun bá fi kí o ṣe. àdìpẹ́ Símónì ọgbọ́ ó sì tún ọkọ̀ sí wá sẹ́yìn tí ẹ̀ sí sáàrin omi ó ní ju àwọn kó lè kó ọ̀pọ̀lọpọ̀ ó sì ju àwọn rẹ̀ nígbà tó ju àwọn yẹn ẹgbọ́n tí Bíbélì sọ nígbà tó ju àwọn tán ó ní kíni Símónì dáhùn ó sì wí fún un pé olùkọ́ni òru àná ni àwa fi ṣiṣẹ́ ní gbogbo òru ni àwa fi ṣiṣẹ́ àwa kò sì mú nǹkan ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ èmi yóò ju àwọn náà sí ibú. Ó ní àwọn ti fi gbọ́ àyẹ́ pé wọ́n ti lo gbogbo agbára ọgbọ́n ìmọ̀ òye wọn mímọ̀ ṣe wọ́n ti lo gbogbo ẹ̀ àwọn apẹja ńlá tẹ́ pé kí ni wọn ò lè lọ pẹja kí wọ́n mọ̀ sí kí wọ́n mọ̀ mẹ́ja bọ̀ wọn ní ọjọ́ yìí wọ́n pẹja wọ́n ṣe gbogbo ọ̀nà wọn ò rí ẹja kó kí ni tí mo fi rẹ́ja yẹn kó nítorí wípé kí ni àwọn kan wọ́n ti kó òògùn ẹ̀tọ́ àti gbé wọn lọ kó jẹ́ kí wọ́n rí nǹkan kan mú ṣùgbọ́n nígbà tí Jésù wọnú ọkọ̀ Jésù sọ fún mi pé ṣe báyìí ẹ bá gbọ́ ó ní nítorí ọ̀rọ̀ rẹ èmi àti ẹ nítorí kí ni èmi àti ẹ tàbí ń lé òògùn nítorí ọ̀rọ̀ rẹ nítorí pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ ìdí ni tó fi jẹ́ pé kí ni ọgbọ́dọ̀ mọ wà níbi tó wà nítorí pé ọgbọ́dọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ ọgbọ́dọ̀ mọ̀ pé òtítọ́ àti lórí ni ọ̀rọ̀ rẹ̀ tí ọba ti ṣe léyìí gbàgbé lórí wípé ọ̀fẹ́ gbẹ ìtọ́ rẹ̀ padà ò lè rí nǹkan kan gbà tí ọba ti lè gba ohun Ọlọ́run gbọ́ ọ̀rọ̀ tó lọ sọ tí ọba ti lè gbàgbọ́ gbàgbé lórí wípé ọ̀fẹ́ ṣe rere láyé ò lè rí ìlọrin rere ṣe o lè máa rí ẹ̀rù rán nítorí pé Ọlọ́run ò burú délẹ̀ ṣùgbọ́n odidi yẹn ò lè rí ògidì yẹn ò lè rí nítorí pé kíni kò ní rí ti ẹrù débi pé yóò sọ̀rọ̀ pé yóò dà sí tiẹ̀ nítorí pé ọjẹ́ ọmọ aláìgbọràn. So fún ìdí èyí nítorí pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ èyí tí nítorí gbọ́dọ̀ mọ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ o sì gbọ́dọ̀ mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àdìpé nítorí ọ̀rọ̀ rẹ̀ èmi ó ju àwọn náà ó sì ju àwọn náà nígbà tó ju àwọn náà kí ni tó ṣẹlẹ̀ wọ́n sì nígbà tí wọ́n sì ti ṣe èyí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja àwọn wọn sì yá nítorí pé ó gba ọ̀rọ̀ Jésù gbọ́ ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó sọ ó ju àwọn síbú wọ́n ní ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹja débi wípé àwọn wọn sì tún yá pẹ̀lú kìí ṣe táwọn wọn yà nìkan á rí wípé lẹ́yìn ìgbà tí àwọn wọn yá tìmítà tí wọn ò lè gbà kó wọ́n tún ránṣẹ́ sí àwọn ìyókù wọn tí àwọn kan kejì wípé ẹ wá ràn wọ́n lọ́wọ́ àwọn yẹn tún dé wọ́n tún ràn wọ́n lọ́wọ́ láti kó ẹja tàbá dé sàlẹ̀ á rí wípé ọkọ̀ sókè ni wọ́n sì ṣe àpẹẹrẹ sí ẹgbẹ́ wọn
tí ó wà ní ọkọ̀ kejì kí ó wá ràn wọ́n lọ́wọ́ wọ́n sì kún ọkọ̀ méjèèjì ó kún débi pé ọkọ̀ sì tó rí yẹn pé tó bá gbọ́ ohun Ọlọ́run tó gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ tó ṣe ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ọgbà ẹ̀tọ́ rẹ̀ ògo rẹ̀ ìpè rẹ̀ ọgbà padà kìí ṣe pé ọgbà padà nìkan ọgbà padà tèlétèlé àwọn ìran ìṣáájú ògo wọn tí wọn ò rí lò yẹn àwọn tí wọ́n ti kú nínú ìran rẹ̀ ògo wọn tí wọn ò rí lò yẹn ọgbà tí wọn náà papọ̀ mọ́ ti débi wípé ògo yẹn yóò wà pọ̀ débi wípé ààyè ò ní sí láti gbà ó sọ èdè tó máa ké sí àwọn mìíràn wípé ẹ wá bá mi ẹ wá kájọ jẹ kínní yìí nítorí pé èmi ni kò lè dá jẹ èmi ni kò lè dáná ṣùgbọ́n tí ọba ti ṣí nípa ìdarí àti nítorí àtikọ́ni Ọlọ́run alààyè gbọ́ mi ọmọ lé ní olùbá ọmọ fani kò ní tó lọ́wọ́ ìmọ̀ lé ní ilé bá ìmọ̀ fani kò ní tó mi lọ́wọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé nípa ìdarí àtikọ́ni àtikọ́ni Ọlọ́run ni tí mo sì gbọ́dọ̀ tí mo sì gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ tí mo sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Símónì ṣe ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ á lè wí pé kí ni ẹnì kọ̀ọ̀kan wa á gba ètò wa padà ẹnì kọ̀ọ̀kan wa yóò gba ògo rẹ̀ padà kì wá sí pé ògo rẹ̀ nìkan ẹnì kọ̀ọ̀kan wa yóò tó gba gbogbo ti àwọn ọ̀rọ̀ ìṣáájú èyí tí àwọn ẹni bí ni àwọn ẹni búburú ni àwọn ẹni kòkòrò ní Sátánì àtijọba tí àwọn àrékérekè ni àwọn òòṣà àwọn ẹbọra àwọn májèmú àti ìgbópe ti kó lọ ni kálukú wa yóò gba gbogbo ẹ̀ padà kàgbó sílẹ̀ sí ìdè pé yóò wá jẹ́ nítorí pé ọ̀rọ̀ rẹ̀ àwọn èèyàn lẹ́nu àmọ́ sọ pé nígbà wo sí gbà wo tó pé èèyàn dúró lónìí yẹn gbogbo àwọn kó tó ń sọ́fà tó ń ṣíyàwó èrí ọ ṣùgbọ́n tó bá dìde ìgbà yóò àwọn sọ onírúurú ọ̀rọ̀ nípa rẹ̀ wípé ó sẹ́sọ ni ó ṣe gbà ni ó ṣàwo ni tí wọ́n bá sẹ́sọ káàdọ̀ kí wọ́n lọ sẹ́sọ èyí mọ́ sọ nígbà gbogbo wípé kí ni tó bá jẹ́ pé orí ìdarí àtúntò àti ọ̀rọ̀ náà lọ́ba gbẹ́kẹ̀ tó ọba fi là táwọn bá ní ọsẹ so mọ́ bá àwọn jiyàn sọ pé lóòótọ́ ní ọsẹ so nítorí pé kí ni ọ̀rọ̀ Ọlọ́run gangan tó ń gbọ́ tó ń gbà tó sì gbé gbèsè rẹ̀ nípa rẹ̀ gangan oṣù kan náà ni ájò kan náà ni òun wà ní ògùn owó àti ájò tó ju gbogbo àjò lọ nítorí pé kí ni ẹnikẹ́ni ò lè rí ìdí rẹ̀ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ò sì lè bàjẹ́ bẹ́ẹ̀ ni kì í sá bẹ́ẹ̀ ni kì í tí kì í ṣe ògùn owó àbí oṣólẹ̀ àbí bẹ́ẹ̀ ti pè àjò tó yẹ pé kí ni ìmọ̀ tí téèyàn mọ̀ ṣe tí àyà yóò mọ̀ já tí yóò nílé sùn lọ́sàn àti lóru náà àjò jẹ́ pé tọba ti ṣe àwùjọ pé ọkàn yóò balẹ̀ títí láyé ni àyàfi tó tọba kò nínú ìfẹ́ Ọlọ́run tọba tó kó tọba tó ń ṣe mí àṣìṣe gan tọba ké pé Ọlọ́run ṣe tán láti ṣe kí ni láti ṣe kì í ṣe kọ́tọ̀ mọ̀mọ́ ṣe ìtọ́ mọ̀mọ́ ṣe tẹ́ pé ó ṣèṣì ṣẹlẹ̀ ní olùsọ kọ̀dà bí títí àwọn àjò èyí tí àwọn ẹni òkùnkùn yẹn bí ẹ pé sọ ó ṣàṣìṣe báyìí tí ẹ bá ọ̀nà ọ̀tán pátápátá lọ èyí tó ń ṣe kọ̀dà láti ṣe pé kí ni jẹ́ ẹni tó ń bá Ọlọ́run rìn jẹ́ ẹni tó ń rìn pẹ̀lú Ọlọ́run jẹ́ ẹni tó súnmọ́ Ọlọ́run jẹ́ ẹni tó fi gbogbo ìgbẹ́kẹ̀lé sínú Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ẹni tó gbọ́rọ̀ Ọlọ́run gbọ́ jẹ́ ẹni tó gba ìdarí àti tọ́nu Ọlọ́run ní kúkúrú èdè kí ni àwọn kókó tá a sọ fún wa òun ni wípé kí ni ṣetán láti fi gbogbo tí o ní sílẹ̀ fún Ọlọ́run nígbà tó lọ́n bá béèrè rẹ̀ tó sì nílò rẹ̀ lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Símónì ṣe ṣe láì jiyàn láì kù ṣetán láti mọ gba ìdarí ìtọ́ni àti kọ́ni Ọlọ́run ìtọ́nà ń bè lọ́wọ́ ni bí wọ́n bá tọ́ bá ti gba ìdarí àti ìtọ́ni àti kọ́ni rẹ̀ dandan ni wàá gba ẹ̀tọ́ àti ogun àti ìpínlẹ̀ padà ojú kò lè tì ọ́ láéláé nítorí pé ní ọ̀rọ̀ Ọlọ́run wí ó ní ojú kò lè tì mí nítorí pé mi gbẹ́kẹ̀lé Ọlọ́run ìdí nìyí tó fi ṣe kí ni ó fi porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìpolú àmójúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìdarí ọ̀tun fún ìkọ́ni ọ̀tun tí ọ̀tún ti bẹ̀rẹ̀ láti mọ ọkọ láti mọ darí mi láti lè gba gbogbo ṣíṣe ẹ̀tọ́ mi àti ìpín mi àti ogun mi padà kó lọ́wọ́ gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ ní kòkòrò rẹ̀ àdúrà ọ̀pẹ̀rẹ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ mo sọ wípé o ṣe àní fún oore ọ̀fẹ́ àtàwọn tí mo rí gbà fún ìkọ́ni ìtọ́ni àṣìdarí rẹ àti ìfinimọ̀nà rẹ àní ní àkọ́tún nínú ọ̀sẹ̀ ìtọ́ tó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ ìṣòro láti àná lọ èyí láti máa mọ ìgbésẹ̀ gbà tó jẹ́ kí n ṣe láti lè gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ògo mi ìpín mi ìráyè padà gbogbo orúkọ rẹ ga bàbá mo sọ wípé o ṣe gbogbo orúkọ rẹ ga ọmọ mo sọ wípé o ṣe gbogbo orúkọ rẹ ga ìmí mímọ́ mo sọ wípé o ṣe atóbijù mẹ́ta nínú ọkàn yà gbà ọpẹ́ o olúwàgbà yìí mi olúwàgbà ọpẹ́ olúwàgbà yìí mi olúwàgbà ọpẹ́ olúwàgbà yìí mi olúwàgbà ọpẹ́ olúwàgbà yìí mi ògo ni fún orúkọ rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún ọ̀rọ̀ rẹ̀ èyí tí ọ̀tún fi sí mi níyè ní ọ̀tún ní àkọ́tún ní àárọ̀ yìí ní àbẹ̀mọ̀júmọ́ yìí láti lè ṣe rere nínú ọ̀sẹ̀ láti lè rí gbogbo ẹ̀tọ́ mi pa láti lè máa àwọn ìgbésẹ̀ tó yẹ fún mi láti gbé láti lè gba gbogbo ògo mi padà àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi
ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ èmi yìn ọ́ lógo mo sọ wípé ṣe fún ọrẹ ọ̀pá àti mo rí gbà ìjẹ́ pé wọ́n tún kọ́ mi wọ́n tún tọ́ mi wọ́n tún darí mi àìní fún ọ̀rẹ́ àjọ ọ̀sẹ̀ yìí láti lè mọ ọjọ́ yẹ kí ṣe ìgbésẹ̀ ọjọ́ yẹ kí n gbé àìní láti mú kí èmi kó ṣe láti lè gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti ògo àti ìpè mi padà kó lọ́wọ́ gbogbo àwọn ẹni gbogbo àwọn ìkànnì àti ìkọ́ ẹ̀sìn pàtì má jẹ́ mú rẹ̀ gbogbo ògo ní fún orúkọ rẹ bàbá ògo ní fún orúkọ rẹ ọmọ ògo ní fún orúkọ ẹ̀mí mọ́ ayérayé mo sọ wípé o ṣe o ológo jíjẹ mo sọ wípé o ṣe o olórí ọ̀fẹ́ mo sọ wípé o ṣe o atóbi jùlọ mo sọ wípé o ṣe èmi àní èmi mọ́ bẹ̀rù mo sọ wípé o ṣe ní gbogbo ọ̀nà mo gbóró ọ̀rẹ́ ká ní gbogbo ọ̀nà mo yọ orúkọ lógo ní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún ọ ní gbogbo ọ̀nà mo fi yin fọ mo ti kábíyèsí ìrọ̀lọ́mọ ayérayé fún orí ọ̀fẹ́ àti láwọn yìí agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mọ́dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ èyí fún gbogbo lẹ́kùn rere ayọ̀ lẹ́kùn gbéga lẹ́kùn ògo tí wọ́n tún ti ṣe fún mi ìjẹ́ pé wọ́n sì tún darapọ̀ mọ́ mi nínú ìrìn àjò mi gẹ́gẹ́ bó ti darapọ̀ mọ́ Símónì nínú ọkọ rẹ̀ nínú ìrìn àjò mi mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ tó pé ìwọ ti darapọ̀ mọ́ mi nínú àjò ọ̀sẹ̀ tuntun mìíràn yìí bẹ́ẹ̀ ni ìwọ ti sí gbogbo ti ṣe ẹ̀kún ògo àti eré pátápátá fún mi láti mọ kó àmì tó àníṣe pàdé àkọ́wọ́dà sílẹ̀ ohun rere ayọ̀ nípa agbára àti àṣẹ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù oríṣi bàbá mo gbé ọ̀gá mo yàn lógo mo sọ wípé o ṣe ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mo sọ wípé o ṣe atóbi jù mo fọ pé ìyìn àtògbọ́lá fún ọ ooo àní fún gbogbo lẹ̀kùn ògo lẹ̀kùn rẹ lẹ̀kùn ayọ̀ lẹ̀kùn gbéga lẹ̀kùn ṣe rere èyí tí wọ́n ti ṣe fún mi nípa agbára àti àṣẹ àti olùfẹ́ àtàánú rẹ àní fún ìdàpọ̀ mi mọ́ rẹ tí wọ́n tún darapọ̀ mọ́ mi nínú agbára àti àṣẹ Ọlọ́run mẹ́ta lọ́kàn àní nínú rìn àjò ọ̀sẹ̀ yìí nínú rìn àjò oṣù yìí àní láti mọ́ mi ṣe rere láì múni àkàkọ́ dání láti mọ́ mi tayọ ní gbogbo rere ṣe gbogbo àní láti mọ́ kún fún ayọ̀ àlàáfíà àti ìdúró àti gbéga ní gbogbo ọ̀nà mi ògo ní fún orúkọ rẹ bàbá ògo ní fún orúkọ rẹ ọmọ mo sọ wípé o ṣé Ọlọ́run alágbára jùlọ mo sọ wípé o ṣé Ọlọ́run olórí ọ̀fẹ́ mo sọ wípé o ṣé Ọlọ́run atóbi jù èjì lẹ́fẹ̀ gba ọpẹ́ gba ẹ̀yìn mi 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 o ṣé ọba àwọn ọba olówó àwọn olówó Ọlọ́run àwọn Ọlọ́run ní gbogbo ọ̀nà mo gbé orúkọ rẹ ga ní gbogbo ọ̀nà mo yọ orúkọ lógo ní gbogbo ọ̀nà mo gbé orúkọ rẹ ga ní gbogbo ọ̀nà mo yọ orúkọ lógo mo sọ wípé o ṣé Ọlọ́run àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àánú mo béèrè fún ìdáríjì nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mí di mímọ́ dárí gbogbo àṣìṣe mi jì mí sọ mí di mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti òrò ọ̀fẹ́ rẹ̀ àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹ̀ Ọlọ́run orí ọ̀fẹ́ Ọlọ́run àánú èmi béèrè fún dáríjì o ní orúkọ tó dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí bàbá sọ mí di mímọ́ nítorí títóbi àti agbára àti àtìlógo rẹ̀ Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi o orí ọ̀fẹ́ rẹ̀ ni mo béèrè fún o orí ọ̀fẹ́ rẹ̀ bá mi ṣe ẹ̀yà dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ dárí gbogbo àṣírí mi jì mí Olúwa sọ mí di mímọ́ Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ àìdárí gbogbo àṣírí mi jì mí o ayérayé ọ̀hún nínú àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ tó ga jùlọ ẹ̀yà sọ mí di mímọ́ nípa agbára àti àṣírí orúkọ Jésù agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run orí ọ̀fẹ́ mẹ́ta nínú ọ̀kan nínú àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo tá a kọ́ nípa mi níbi ní búburú ní àdára ẹ̀yà fi pa wọn rẹ́ nínú àánú àti orí ọ̀fẹ́ tó ga jọ Ọlọ́run mẹ́ta lọ́kan ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yà fi wẹ̀ mí mọ́ fi sọ mí di mọ́ kí gbogbo tí ń ṣe iṣẹ́ kan àti ọ̀tá lára mi kọ́ bàjẹ́ kó sí dànù pátápátá nínú àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ Ọlọ́run mẹ́ta nínú ọ̀kan ẹ̀jẹ̀ Jésù Kristi fi dá mi láre ní gbogbo ọ̀nà níbi gbogbo níwájú ènìyàn gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá nínú àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ Ọlọ́run mẹ́ta nínú ọ̀kan ó kí ni gbogbo tá a kọ́ nípa mi níbi ní búburú ní àdára kí ni gbogbo tá a kọ́ nípa mi ní ohun búburú jàkújàkú sẹ́ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ká fi pa gbogbo rẹ̀ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ká fi pa gbogbo rẹ̀ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ká fi pa gbogbo rẹ̀ gbogbo tá a kọ́ nípa mi nàní níbi ní búburú ní àdára sẹ́ Ọlọ́run ayérayé o Ọlọ́run mẹ́ta nínú ọ̀kan ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ká fà rẹ̀ ẹ̀yà fi pa gbogbo rẹ̀ pátápátá ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ká fà rẹ̀ ẹ̀yà fi pa gbogbo rẹ̀ pátápátá láì kó ẹyọ kan ẹ̀jẹ̀ Jésù
sọ́sẹ̀ rẹ̀ àfipá gbogbo rẹ̀ pátá ẹ̀jẹ̀ Jésù sọ́sẹ̀ rẹ̀ àfipá gbogbo rẹ̀ pátá ọlọ́run ayérayé bá pọ́ mọ́ ẹ̀mí mímọ́ mẹ́ta nínú ọkàn nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ Jésù ọ̀pọ̀lọpọ̀ èyí tó sọ̀rọ̀ káfárí nù ọ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ ọ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀tá iṣẹ́ òkùnkùn àti àmì àtàkùn òkúra mi ọ̀yà kọ́ parẹ́ pátápátá àyíkọ́ bàjẹ́ pátápátá àyíkọ́ sílẹ̀ pátápátá àyíkí ayọ̀ àtàlẹ́ ìgbàlẹ́ kó lè mọ jẹ́ tèmi ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí bàbá ọ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ ọlọ́run mẹ́ta lọ́kan ní orúkọ Jésù ọ̀rẹ́sì àní ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ọ̀fẹ́ ọ̀yà fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ ayérayé bàbá mẹ́ta nínú ọ̀kan ní orúkọ Jésù ọ̀rẹ́sì ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí ọ̀yà fi dá mi láre o àìníwájú gbogbo ènìyàn àìníbi gbogbo bàbá àìní orílẹ̀ yóò níbi ó kò kẹsẹ̀ mi lè dé láyé àìní ẹ̀jẹ̀ Jésù kò sí àfi dá mi láre ẹ̀jẹ̀ Jésù fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù àfi dá mi láre àìníwájú gbogbo ènìyàn níbi kíbi gbogbo àìníwájú lọ́nà mi nílò àti gbogbo ní gbogbo tí ma ṣe ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ àfi dá mi láre ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi dá mi láre ọlọ́run pápọ̀ mẹ́ẹ̀mí mímọ́ àìní ẹ̀jẹ̀ Jésù ọ̀rẹ́ sí mobìnrin fún àfi dá mi láre níwájú ènìyàn gbogbo àìní níbi kí ó kiri bara mi àìní okòó yóò kiri mọ́ ṣe ẹ̀jẹ̀ Jésù mobìnrin fún àfi dá mi láre fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ àfi pa gbogbo tí ṣàkóso ẹ̀bí àti gbogbo ìtàkọ́jú pa mí lẹ́nu agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ayé ayé kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè máa gbé nínú ìdarí àti tọ́jú àti kọ́ni rẹ̀ èyí tí èmi ò fi lè máa gbé tí ìbílẹ̀ máa ń ṣe gbogbo nínú ìdarí àti tọ́ni àti kọ́ni rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi láyé sí ìpẹ́tà nífẹ̀ẹ́ tì ní àbí èrò ti ènìyàn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù oríṣi ayérayé bàbá ọbẹ̀ mi mímọ́ mo béèrè fún iná mi mímọ́ mo béèrè fún agbára rẹ sẹ́ mo béèrè fún iná mi mímọ́ mo béèrè fún agbára rẹ mo béèrè fún iná mi mímọ́ ayé mo béèrè fún agbára rẹ olùgbòwò mi lódìdí ayé gbòwò mi lódìdí ọlọ́run àwọn ọmọ gbòwò mi lódìdí èyí tí mo fi mọ so gbogbo nípa ìdarí ìtọ́ni ìkọ́ni àti ìfìmọ̀nà rẹ èyí tí mo fi mọ so gbogbo nípa agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ àìníná gẹ́gẹ́ bí ìlànà rẹ nínú ìfẹ́ rẹ nínú ìtọ́ni wà mímọ́ láì sí ìfẹ́tara láì sí ìfẹ́tẹ̀nìyàn láì sí ìfẹ́tara àbí tí o olùwà kọ́ni fún iná mi mímọ́ àti agbára rẹ ayé máa kún fún ẹ̀mí àtàgbára rẹ èyí tí mo fi lè jẹ́ létí ọmọ tó ń gbọ́ràn àìsí àṣà àti ìdarí àtọ́ni àtúkọ́ni rẹ èyí tí mo fi lọ ṣe gbogbo nípa ìdarí àtọ́ni àtúkọ́ni nípa àṣẹrẹ nípa ìfìmọ̀ rẹ bàbá yakun fún ẹ̀mí mímọ́ yakun fún agbára rẹ yakun fún ẹ̀mí mímọ́ yakun fún agbára rẹ èyí náà mi mímọ́ àti agbára mo bìnrin agbó wọ̀ mí lódìdí èyí náà mi mímọ́ àti agbára mo bìnrin agbó wọ̀ mí lódìdí èyí náà mi mímọ́ àti agbára mo bìnrin agbó wọ̀ mí lódìdí orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù fi ìtara gbàdúrà yìí ó ṣe pàtàkì láti kún fún agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ìjọba èyí ni ó máa ràn ọ́ lọ́wọ́ láti lè máa fi gbogbo ọjọ́ ayé rẹ gbé nínú ìfẹ́ àti ìdarí ìtọ́ni Ọlọ́run alààyè èyí ni ó máa ràn ọ́ lọ́wọ́ láti lè máa gbọ́ ohùn Ọlọ́run àti ìkọ́ni àti ìtọ́ni rẹ̀ àti láti lè máa dúró nínú rẹ̀ láti lè máa ṣe wọn gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe fẹ́ káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí láti lè máa gbọ́ràn sí àṣẹ rẹ̀ láti lè máa gbọ́ràn sí ìfẹ́ rẹ̀ pàápàá jùlọ àyìn láti lè máa yọ̀dọ̀ gbogbo tí ń bẹ lọ́wọ́ mi fún ọ nígbà tí wọ́n bá béèrè rẹ̀ tí wọ́n bá nílò rẹ̀ àdúrà rẹ̀ là ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹ̀ sí bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún agbóhùn mi lójijì iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún agbóhùn mi lójijì iná mi mímọ́ àti agbára rẹ ní bàdà o Olúwa agbóhùn mi lójijì Ọlọ́run gbogbo yakun fúnlẹ̀ mi àti agbára rẹ èyí tí mo fi lè mọ gbọ́ràn àní sí àṣẹ rẹ sí ọ̀rọ̀ rẹ èyí tí mo fi mọ ṣe gbogbo nípa àṣẹ àti darí àtúntò àti kọ́ni rẹ nípa gbogbo èyí tí mo fi lè ṣe okòwò kan nípa ìfẹ́ tàbí tèrò ti nìyàn bàbá èyí tí mo fi lè mọ fi ayọ̀ àti nílò àti aráyá àní yọ̀dọ̀ gbogbo tí wọ́n bá béèrè lọ́wọ́ mi àní fún mi níwọ̀n bàtọ́ wà ní káwọ́ mi láti lò bàbá Ọlọ́run yakun fúnlẹ̀ mi mímọ́ yakun fagbára rẹ yakun fúnlẹ̀ mi mímọ́ yakun fagbára rẹ iná mi mímọ́ àti agbára rẹ dà bàbá gbé wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lójijì àní láti lè mọ ìyọ̀dọ̀ gbogbo tí wọ́n bá béèrè lọ́wọ́ mi fún mi àní láti lè ṣúlá fún òwò àti lógo rẹ níwọ̀n bàtọ́ wà ní káwọ́ mi láti lè ṣe Olúwa kún mi fúnlẹ̀ mi mímọ́ rẹ Olúwa kún fagbára rẹ Olúwa kún fúnlẹ̀ mi mímọ́ rẹ Olúwa kún fagbára rẹ àní iná mi mímọ́ àti agbára láti mọ ṣe gbogbo nínú ìdarí nínú ìtọ́ni nínú kọ́ni nínú ọ̀rẹ́ nínú ìfẹ́rẹ́ bẹ́ẹ̀ agbóhùn mi lójijì ẹni orúkọ Jésù agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí mo fi lè máa pọ̀ ní ìgboyà, èyí tí mo fi lè máa pọ̀ ní ìtara, àní sí ìfẹ́ rẹ, sí àṣẹ rẹ, pàápàá jùlọ láti mọ farabalẹ̀ gbọ́ ohùn rẹ, láti mọ farabalẹ̀ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ìdarí àtúntọ́lẹ̀ rẹ, láì sí èrò títara, láì sí èrò ti ènìyàn, láì sí afẹ́fẹ́ yẹyẹ ti ayé. Olúwa kọ́ mi fún lẹ́mìí àti agbára rẹ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣẹ. Olúwa gbé ohùn mi. Ayérayé o, àní iná ẹ̀mí mímọ́ àti agbára inú ayé mi ò tó nǹkan. Olúwa kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Àní iná ẹ̀mí mímọ́ àti agbára inú ayé mi kéré lọ́pọ̀lọpọ̀. Olúwa kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Èyí tí mo fi lè máa tẹ́tí sí ọ̀rọ̀ rẹ, àní sí ohùn rẹ, àní sí gbogbo ṣíṣe ìfẹ́ rẹ. Èyí tí mo fi lè máa ṣe gbogbo àní nínú ìdarí àti túnú àti kọ́ni rẹ. Èyí tí mo fi máa gba ọ̀rọ̀ rẹ gbọ́, àní tí mo fi máa ṣe gbogbo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, gẹ́gẹ́ bí ìfẹ́, gẹ́gẹ́ bí àṣẹ rẹ. Àní gbogbo ọjọ́ ayé mi nígbà gbogbo, àní gbogbo yòókù yóò jẹ́, àní láì sí ìfẹ́ tára ìfẹ́ ti ènìyàn, láì sí èrò tára èrò ti ènìyàn, láì sí afẹ́fẹ́ yẹ̀yẹ́ kankan nínú. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ. Àyà kún mi fún ẹ̀mí àti agbára rẹ. Àtòjò kún mi fún ẹ̀mí àti agbára rẹ. Èmi àwọn orí akún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Iná ẹ̀mí mímọ́ àti agbára mo bẹ̀rẹ̀ gbé wọ̀n ní jíjẹ. Iná ẹ̀mí mímọ́ àti agbára mo bẹ̀rẹ̀ gbé wọ̀n ní jíjẹ. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà. Olúwa gbé wọ̀n ní jíjẹ. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà. Olúwa gbé wọ̀n ní jíjẹ. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà. Olúwa gbé wọ̀n ní jíjẹ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún lẹ́mìí àti agbára rẹ̀. Èyí tí èmi fi lè máa rẹra mi sílẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní iwájú rẹ̀ àti níwájú ènìyàn gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Èyí tí gbogbo ti ń jẹ́ ìgbéraga bó ti wù kó kéré tó kò fi ní ráyè nínú ayé mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún agbéwọ̀ mi lójijì. Ìdájọ́kẹ́ wà látòrí tèmi mọ́ wa. Iná ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè agbéwọ̀ mi lójijì. Àtọ́bi ju ológun tó ní gbogbo. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ àwọn olùfẹ́ agbéwọ̀ mi lójijì. Èyí tí bẹ́ẹ̀ ni mo ṣe gbogbo ní gbogbo ọjọ́ ayé mi. Àyè láti mọ nínú rẹ̀, nínú fẹ́, nínú àmì mọ́. Àyè tí mo fi lè máa rẹ̀ rà mí sílẹ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo níbikíbi. Nípa agbára àti àṣẹ rẹ̀. Àyè níwájú ènìyàn gbogbo àti wọ́n Ọlọ́run alààyè. Àyè tí mo ti gbogbo tó ń jẹ́ ìgbéraga lábẹ́ bó ti wù kó kéré mọ́ tó. Àyè kò fi ní ráyè nínú ayé mi. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún fún agbára rẹ. Olúwa kún fún ẹ̀mí mímọ́. Olúwa kún fún agbára rẹ. Olúwa kún fún ẹ̀mí mímọ́. Olúwa kún fún agbára rẹ. Olúwa kún fún ẹ̀mí mímọ́. Olúwa kún fún agbára rẹ. Ó béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Bàbá ọ̀yà gbé wọ̀ mí lójijì. Iná ẹ̀mí àti agbára mo béèrè fún agbé wọ̀ mí lójijì. Èyí tí gbogbo ti ń jẹ́ ìgbéraga àyàfi kó ti rò kéré tó. Àyè kò fi ní ráyè ní ayé mi pàápàá. Àyè tí mo fi ní wọn pọ̀ ní agbára àti àṣọ rẹ nígbà gbogbo. Èyí tí mo pọ̀ ní ìmísí àti àti nígbà gbogbo. Láti mọ dé ìgbé ayé rẹ yẹn pátápátá. Àyè níwájú Ọlọ́run alààyè àti níwájú ènìyàn gbogbo. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ. Olúwa kún fún agbára rẹ. Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ. Olúwa kún fún agbára rẹ. Olúwa kún fún ẹ̀mí mímọ́. Olúwa kún fún agbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Èyí tí èmi ò fi lè máa run gbogbo jíjẹ́ ègún èpè àti májẹ̀mú ọ̀run pátápátá. Èyí tí mo fi máa run Sátánì àti gbogbo àríkèrèkèrè ọ̀run pátápátá ní gbogbo ọ̀nà mi. Èyí tí mo fi máa run ègún èpè àti májẹ̀mú ọ̀run gbogbo run. Èyí tí mo fi máa run Sátánì àti àríkèrèkèrè ọ̀run àti gbogbo agbára wọn pátápátá ní gbogbo ojú ọ̀nà mi tí wọ́n bá wà níbẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá Ọlọ́run àwọn ọmọ ogun. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún agbéwọ̀ mi lódìdí. Ayérayé wọ Ọlọ́run ọ̀gá ògo ẹ̀rù jẹjẹ àní tí ó ń gbé ẹ̀rù jẹjẹ mi. Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè agbéwọ̀ mi o. Ọlọ́run jìnnìjìnnì àní tí ó ń gbé jìnnìjìnnì ayé mi o. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè agbéwọ̀ mi o. Ìwọ Ọlọ́run ajagun ṣẹ́gun ajagun mọ́nu. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún agbéwọ̀ mi lódìdí. Èyí tí mo fi lè mọ kọlù, èyí tí mo fi lè mọ lọ̀lùlú, àní tí mo fi lè pa àwọn ọ̀run, èyí tí mo fi jẹ́ àpáta àti ìdí àjọ nínú rẹ láti mọ ojú ọmọ tẹ́rù gbogbo jíjẹ́ ègún èpè májẹ̀mú àti ọ̀tá ti sẹ́tẹ̀rẹ̀ àti gbogbo àríkèrèkè wọn gbogbo àti gbogbo agbára wọn. Olúwa kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Olúwa kún fún ẹ̀mí àti agbára rẹ. Àní ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún o. Àní tí mi ò fi lè
mọ kọlù èyí tí mo fi lè mọ kọ̀ wọ́n lọ́wọ́ lóló èyí tí mo fi lè mọ ọrùn wọn tuntun èyí tí mo fi lè mọ pa àwọn ọ̀ràn àní gbogbo ìjọba àti ìgbó àti ìpàtí májẹ̀mú àti àwọn ọ̀tá àtàwọn ìkàtí sẹ́jà àti ọ̀dẹ́kẹ̀rẹ̀kẹ̀ èyí tí mo wà wà lójú ọ̀nà mi láti mọ jẹ́ mi láti mọ yọ mi lẹ́nu Olúwa kún mi fúnlẹ̀ mi má tagbára rẹ sẹ́yìn ẹ̀yà kún mi fúnlẹ̀ mi má tagbára rẹ iná mi má ti agbára mo fi agbó wọ̀ mi lódìdí iná mi má ti agbára rẹ mo fi agbó wọ̀ mi lódìdí iná mi má ti agbára mo fi agbó wọ̀ mi lódìdí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè à ń lọ nígbà karùn-ún bàbá kọ́ mi fún ilẹ̀ mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè jẹ́ ẹ̀rù ńlá àti jìnnìjìnnì ńlá apáta ìjìgbòrò àti nàjọ́nirun nínú rẹ̀ níwájú gbogbo àwọn tí ń jẹ́ ègún èpè àti májèmú rẹ̀ Sátánì àti àrékérekè àti gbogbo àwọn oníṣẹ́ bí àti láti mọ ohun gbogbo agbára wọn pátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹ̀ Ọlọ́run ayé Ọlọ́run àwọn ọmọ ogun Ọlọ́run ẹlẹ́dàá iná mi má ti agbára rẹ mo fi agbó wọ̀ mí lódìdí iná mi má ti agbára rẹ mo fi agbó wọ̀ mí lódìdí iná mi má ti agbára rẹ dàwọ́ agbó wọ̀ mí lódìdí èyí tí mo fi jẹ́ àpáta ìjìgbò ńlá nínú rẹ àní ẹ̀rù ńlá àní jìnnìjìnnì ńlá nínú rẹ àní láti mọ borí gbogbo tí ń jẹ́ ègún ẹ̀pà tí má jẹ́ mú rẹ gbogbo àní láti mọ borí Sátánì àti àrékérekè rẹ àní láti di iná àjọ òdodo mọ́ wọn lọ́wọ́ bàbá yakun fún ẹ̀mí mímọ́ rẹ oyakun fún agbára oyakun fún ẹ̀mí mímọ́ oyakun fún agbára àníkun fún ẹ̀mí mímọ́ iná mi má ti agbára mo bèrè fún o èyí tí mo fi jẹ́ ẹ̀rù ńlá àní jìnnìjìnnì ńlá àní nínú rẹ àní apáta ìgbà tí náà jó lè ràn àní láti mọ kọlù àní láti mọ lọ́wọ́ lúlú àní gbogbo tí ń jẹ́ ègún èpè àti májẹ̀mú ràn àní gbogbo tí ń jẹ́ ọ̀tá Sátánì àti gbogbo agbára wọn pátákó àti àríkèrèkè wọn láti mọ kọlù láti mọ lọ lúlú àní láti mọ pa àwọn ọdún pátákó lójú ọ̀nà méjì tí mo bá wà olùwàkùn fún ẹ̀mí mímọ́ rẹ olùwàkùn fún agbára rẹ olùwàkùn fún ẹ̀mí mímọ́ rẹ olùwàkùn fún agbára rẹ sọ́bí di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì náà àní fún gbogbo tí ń jẹ́ ègún èpè àti májẹ̀mú àti ọ̀tá Sátánì àti gbogbo àríkèrèkè wọn gbogbo níbikíbi ó kó ogun ni wa bàbá ilé mi àtàgbà mo fi agbó wọ̀ mí lódìdí ilé mi àtàgbà mo fi agbó wọ̀ mí lódìdí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ilé mi mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi máa lé bá èyí tí èmi ò sì máa gbà padà èyí tí èmi ò fi máa lé bá èyí tí èmi ò sì máa gbà padà pátápátá ní àmì tó ní tèlétèlé tí fún mi gbà padà tèlétèlé ní ọ̀pọ̀lọpọ̀ kó lọ́wọ́ gbogbo àwọn níbi àwọn olè àwọn oníṣẹ́ mi ló lọ agbéwọ̀ mi lódìdí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé mo bèrè fún iná mi mímọ́ àti agbára rẹ ìwọ bá tí kì í léde kó tó mú ni àní mo bèrè fún iná mi mímọ́ àti agbára rẹ ìwọ Ọlọ́run alágbára gíga gíga ológo jùlọ tó tóbi jùlọ mo bèrè fún iná mi mímọ́ àti agbára rẹ èyí tí mo fi mọ lé wọn bá èyí tí mo fi lè mọ gbà padà àní gbogbo tí ṣe ògo ẹ̀tọ́ àti pé mi àti rè mi àní kó lọ́wọ́ gbogbo tí àwọn ẹni bí àní gbogbo àwọn kàdé àwọn ègbó àti pàtí májèmú lọ ni èyí tí mo fi mọ gbà padà tèlétèlé Olúwa kọ́ mi fún iná mi àti agbára rẹ iná mi mímọ́ àti agbára rẹ àní láti mọ lé wọn bá àní láti mọ gbà padà àní láti mọ kọlù wọn Olúwa gbé wọ̀ mí lódìdí àní láti gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti pé mi àti rè mi àti ogo mi padà àní láì kó ẹyọ kan àní láti mọ orí gbọ̀ngbà tèlétèlé Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ iná mi mímọ́ àti agbára mo bèrè fún agbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára mo bèrè fún agbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára mo bèrè fún agbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lódìdí sọmídé agbára nínú ẹ̀ pátápátá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù káwọ́ méjèèjì sókè à ń lọ nígbà keje bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti mọ kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ Símónì Pétérù ó kọ́ àkọ́lọ́pọ̀ ipa ẹja jáde nígbà tó gba ìtọ́ni àti ìdarí Jésù Kristi débi pé àwọn ẹ̀yà àwọn ọ̀yà nìkan ó tún ké sí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ pé wá ràn mí lọ́wọ́ wọ́n tún gbé ọkọ̀ kejì wá wọ́n tún jọ kó ọkọ̀ méjèèjì bó ṣe tóbi tó ọkọ̀ méjèèjì kún bámbám bó tún rí gbogbo ẹja yẹn kó débi pé ọkọ̀ yẹn tún bẹ̀rẹ̀ sí rí nínú omi nítorí pé gbogbo ọkọ̀ yẹn ti kún fún ẹja wọn ò torí gbogbo ẹ̀kọ́ jáde tí agbára Ọlọ́run bá ti wà nínú ayé rẹ̀ láti mọ kóòrè ayọ̀ ọmọ kó lọ́pọ̀lọpọ̀ débi wípé àyè ò ní sí láti gbà wọ́n ẹ̀gbọ́n tó sọ ni ó ní èmi ó bùkún fún yín tó bẹ̀ tí kì yóò sí àyè láti gbà olóòótọ́ àti olùdó lọ́run sí ọ̀rọ̀ rẹ̀ kìkìdá kí wọ́n kọ́ láti gbọ́rọ̀ kó o sì máa ṣe gbogbo gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ kọ́ ọmọ gba ìtọ́ni àti darí rẹ̀ pọ́tán káwọn méjèèjì sókè ẹlẹ́ẹ̀kejì nìyí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta
bàbá kọ́ mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tí mo fi mọ kóòrè ògo ìgbéga àti àṣẹ olóore gbogbo àní lọ́pọ̀lọpọ̀ ní àìtúndà ìṣòro tó bẹ̀ tí kì yóò ṣe láti gbà tí àwọn ènìyàn ìgbà lọ́nà ìgbà àánú tí mo jàǹfààní nínú rẹ̀ táyé wọ́n sì mọ gbà yí padà rere láti mọ gbà yí àwọn mìíràn náà pẹ̀lú àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbéwò mi lójijì iná mi mímọ́ àti agbára rẹ agbéwò mi lójijì iná mi mímọ́ àti agbára rẹ alẹ́tọ̀kẹ́ wọn agbéwò mi lójijì èyí tí mo fi mọ kóòrè ayọ̀ èyí tó lógo tó tẹ̀ tó pọ̀ jùlọ tó lógo tó dáká tó lẹ́gbẹ́ tó lójú wọn èyí tí mo fi mọ kóòrè ayọ̀ tó kún fún kìkì ogo kìkì ọlá kìkì agbára Olúwa agbéwò mi lójijì bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára àyè tí mo fi mọ kóòrè ayọ̀ àyè oore ayọ̀ ìgbéga ògo àti ọlá àti ìdùnnú ìjẹ́ pé àní àìtóyà ayò kò ní sílẹ̀jọ́ pọ̀ jọba tí yóò ṣe láti gbà débi pé àmọye gbẹ ènìyàn lọ́nà gbẹ ènìyàn àwọn náà wọ́n tún mọ̀ jàǹfààní rẹ̀ ayé wọn sì mọ̀ gba yípadà yóò sì mọ̀ kún fún ògo àti ìlógo rẹ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípasẹ̀ títí wọn náà yóò sì mọ̀ gba yípadà yóò sì mọ̀ kún fún ògo àti ìlógo rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ àìláti mọ̀ kóòrè ayọ̀ àìlọ́pọ̀lọpọ̀ ètí tó kún fún ògo ọlá ẹ̀rọ àti bí àṣírí rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ọ̀yá mo rán àṣẹjáde nítorí bọ́lá ti ṣe gbogbo tí ṣe tèmi ní àṣepé a sì ti dá mi láre nípa ìjẹ Jésù Kristi gbogbo ilẹ̀ kan rí ayọ̀ àti gbéga mi gbogbo ilẹ̀ kò gbọ́ àti àṣeyọrí mi ṣí fún mi pátápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o ìwọ ṣẹ̀yìn àní bí ilẹ̀ ọjọ́ olùṣe mọ̀ ètò àti dámiláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ti ṣe gbogbo tí ṣe tèmi àṣepé àní àti ti fi mi ní àtìpé mi ní ọmọ aláṣẹ nípasẹ̀ agbára àti ọ̀rọ̀ Ọlọ́run aláṣẹ ètò Ọlọ́run ti gbé ọ̀rẹ́ ga ju gbogbo orúkọ rẹ lọ àti sọ nípa tèmi kékeré pa nígbà tí ṣiṣẹ́ ọwọ́ rẹ ìjẹ́ mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé gbọ́ ìwọ ṣẹ̀yìn ọ̀yá gbogbo tí ṣílẹ̀kùn ògo ayọ̀ ìgbéga àti àṣeyọrí mi ni a ṣe fún mi pátápátá báyìí àní láti sọ nídìí ògo ńlá àní lábùkún fún náà jùlọ ọ̀yá ìwọ ilẹ̀kùn ògo ìgbéga àṣeyọrí mi nínú ọ̀sẹ̀ yìí mo ní o ṣe pátápátá àní gbogbo ọ̀run ìṣeré ọ̀run ìgbéga ọ̀run ògo mi àní ọ̀sẹ̀ mo ní o ṣe pátápátá ìwọ ọ̀sẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ẹnu mi èyí tó pọ̀ máa láṣẹ lèmi ṣe àti sọ nípa tèmi wípé kémi kí ìpàṣẹ fún owó tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè nítorí okòwò tí mo bá fẹ́ ìyẹn mo pa láṣẹ o ìwọ ọ̀sẹ̀ ní orúkọ Jésù Kristi ọ̀yá àní gbogbo tí ṣẹlẹ̀ kórè ayọ̀ àti gbígbà tí ogun àti ṣeré mi ọ̀yá ṣe pátápátá ọ̀yá nínú rẹ̀ àní ire ní kọ́mọ́tì mi gbogbo tí jẹ̀bi akọ́jú rẹ̀ sí mi pátápátá àní gbogbo tí jẹ́ ìbí kọ́jú rẹ̀ sí mi pátápátá ọ̀yá àní ire gbogbo ọ̀yá kọ́jú tèmi nínú rẹ̀ ṣe ọ̀yá kó gbogbo tí ṣeré mi lé mi lọ́wọ́ ọ̀yá sí gbogbo rẹ̀ kókó àti gbéra ṣeré mi fún lọ́pọ̀lọpọ̀ ní àdìsúlẹ̀ tó lọ́pọ̀lọpọ̀ ọ̀yá àníkébẹ̀ sí kórè ayọ̀ àníkébẹ̀ sí ní èrè àní ayé gbogbo kó sì máa rí ògùn àtúnṣe pé wọ́n gbé lóòótọ́ àti lòdòdò ọlọ́run nìkan ló yẹ láti mọ̀ ní. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ gbogbo tí ń ṣe ire ayé mi ẹ̀tọ́ mi ìpín mi mo gbà padà láì pọ̀ ọyọkan tòlétòlé ògo mi ire mi ayọ̀ mi ìpín mi ìrẹ́rẹ́rẹ́ mi àṣeyọrí mi mo gbà padà láì pọ̀ ọyọkan tòlétòlé ó yá ẹ dá wọn padà fún mi àdúrà rẹ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àní mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run aláṣẹ ètò akọ wípé nígbà tó wá dá ìkó lọ sóòrò padà ó dàbẹ̀ pé wọ́n ń lànà gbogbo tí ń ṣe ìkó lọ mi pátápátá gbogbo àti tí ó dá ayé mi ògo mi ire mi àti gbéga mi àní mo gbá gbogbo ẹ̀ padà ní orúkọ Jésù Kristi ètò Ọlọ́run aláṣẹ pé ó ti ṣe tèmi ní àṣẹ pé ó ti dá mi láàrin ẹ̀yẹ Jésù Kristi ó ti wẹ̀ mí ó ti sọ mi ti mímọ́ àní kò sí ìdíwọ́ àbíjìnà àti agbára kan kò ju wọ́n ṣe ìlú àdìnà kan fún mi mọ́ ẹnikẹ́ni òtún ní pàtàkì àti lè dá mi àti lè jà mí lórí mọ́ ìjẹ́ gbogbo tá a ti jí ọ̀nà ayé mi gbogbo tá a ti kọ́ ọ̀nà ayé mi ní orúkọ Jésù Kristi Násárẹ́tì èyí tá a sọ kí gbogbo ọmọ wọlé àní mo gba gbogbo tí ń ṣe tóbi àtògbò àti pé mi padà ní orúkọ tó yà tèrè tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí dá gbogbo padà fún mi tèrè tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí dá gbogbo padà fún mi àní tèrè tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí dá gbogbo padà fún mi àní mo gba gbogbo padà pátápátá ní orúkọ Jésù Kristi ní àwòrán bóyá ẹ dá gbogbo padà fún mi láì pọ̀ ọkàn lẹ́yìn ní orúkọ Jésù Kristi. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìwọ ògo ayé mi ó yá bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga ní ọ̀tún
ju àwọn ọjọ́ ọ̀sẹ̀ oṣù àtọdún tó ti kọjá lọ. Ìwọ ògo ayé mi bẹ̀rẹ̀ sí fọhùn ọ̀tun, bẹ̀rẹ̀ sí fọhùn ògo tuntun, bẹ̀rẹ̀ sí fọhùn níbi gíga ní ọ̀tun, àti bẹ̀rẹ̀ sí fọhùn níbi àyè ńlá, bẹ̀rẹ̀ sí fò lókè òkè ibi tó kún fún ògo nínú ayé fún mi ju ti àwọn ọjọ́ ọ̀sẹ̀ oṣù àtàwọn ọdún tó kọjá lọ ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tun. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbọ́ ìwọ ògo ayé mi, àìmọ̀ sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé ètò pé àti sọ nípa tèmi wípé àní ti tèmi ní ògo, àní ti tèmi ní ìgbéga, àdá mi tògótògó ni àdá mi pẹ̀lú ìyàdó olúwa ọlọ́run àwọn ọmọ ìwé ètò pé lóun dá mi tògótògó ni ó mọ̀ sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé ìwọ ògo ayé mi. Gbọ́ ọ̀rọ̀ olúwa ọ̀yá látàkùn ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ tuntun, ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀ tuntun níbi gíga níbi òkè ńlá, ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ tuntun, ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀ tuntun fún mi. àní ju àwọn ọjọ́ ọ̀sẹ̀ àwọn oṣù àwọn tó ti kọjá lọ, ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ tuntun fún mi sẹ́, ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀ tuntun níbi gíga níbi òkè ńlá, àní orúkọ Jésù Kristi. Ìwọ ògo ayé mi, ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ tuntun, ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀ tuntun, ọ̀yá bẹ̀rẹ̀ sí fàhàn ní òkè níbi gíga tó lógo jùlọ, àní fún mi nígbà gbogbo ọjọ́ gbogbo lẹ́sìn sin ọjọ́ tàti wá lọ ju tàwọn ọjọ́ ọ̀sẹ̀ àwọn oṣù àwọn tó ti kọjá lọ nípa agbára àti aṣọ náà wà láyé ètò bá ti fi jíire mú láti Ọlọ́run pé òun dá mi togotogo ni èrò àlàfẹ́ ló ṣe mi kì í ṣe fún mi ní orúkọ Jésù. Ògo ayé mi mọ sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o, ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga fún mi, ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo ńlá fún mi, àní bẹ̀rẹ̀ sí fọ̀ àní ní ọ̀tún ní rere fún mi nípa agbára àti àṣẹ àti sóbi àti ìwà láyé Ọlọ́run àlẹ́ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ẹ̀yin olórí aláàánú ràn wá láti lẹ́yìn fún mi àti ẹ̀yin kọ́sọ̀mù ayọ̀ mi, gbogbo kíbi tẹ́ bá wà àti dá yín láre, kò sí ìdálẹ́bi fún yín mọ́, ìdíwọ́ ìdènà kò ṣe fún yín mọ́. Ọ̀yá ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tí ẹ fi tọ̀ mí àbí tí fi tọ̀ mí láti fi pàdé ara wa láti jí sáyọ̀ mi fún mi, láti sọ mi di ogun ńlá ẹni òkè tí ó lè wálé mọ̀, láti mú gbogbo rẹ̀ rí wá sí mo ṣe àti láti mú mi ṣàṣeyọrí gbogbo kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ alátìlẹ́yìn fún mi láti bímọ láti ṣóni wa, gbogbo ẹ̀yin kan sọ́mà ayọ̀ olùgbòkó àti olùgbà agbárùkù tí ni mi. Àní àti ayé láàrin agẹ́gẹ́ dá mi láàrin nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, kò sí ìdíwọ́ ìdènà àti ogun àti ìnira fún yín mọ́, fún èmi náà pẹ̀lú ní orúkọ Jésù ni wọ́n ṣe pàdásẹ̀ o. Ọ̀yá ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀, ohun tó máa ṣẹlẹ̀, èyí tí ẹ fi tọ̀ mí wá àbí tí ì fi tọ̀ yín lọ láti pàdé ara wa, láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi, láti sọ mi di ogun ńlá tó ga tó lékè jùlọ, àyè láti sọ mi jẹ́ ní òkè tí ò ní wálé mọ́ lálẹ́, àyè láti mú gbogbo rẹ̀ ní wíwáṣẹ̀ mi ṣe, láti mọ mi ṣàṣeyọrí orí ayọ̀. Ọ̀yá kọ́ bẹ́ẹ̀ sì ní ṣẹlẹ̀ báyìí lórúkọ Jésù, 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 kọ́ bẹ́ẹ̀ sì ní ṣẹlẹ̀ báyìí àìní orúkọ Jésù rẹ̀ àìní kọ́ bẹ́ẹ̀ sì ní ṣẹlẹ̀ báyìí mọ́ kọ́ra kíláàsì nínú. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pèrè ní ayọ̀lẹ́nu aníra fún ìjà ní ayé mi, tẹ́ ń bínú ògo àti ìṣeré àti ìgbéga mi, tẹ́ ń jẹ́ olùdúró àbúrò ìdàgbàtàkù fún ìṣeré àti ìgbéga mi. Nítorí pé a ti kọ́ nípa tèmi wípé kí ẹnikẹ́ni ọmọ sì yọ mí lẹ́nu mọ́, nítorí pé mi ru àpá Kristi káàkiri lára mi. Láti àkókò yìí lọ mo mú ọ̀rọ̀ lọ́wọ́ á sì mú ṣe nu ayé yín. Ọ̀yá ẹ parun, ẹ ṣòfò dànù nípa ìmọ̀ àti ètí ara yín gangan fúnra ara yín. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yà ayọ̀lẹ́nu aníra àfọ̀gbẹ́jà ní anílára ayé mi, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bínú ògo àti ṣe àti gbéga mi, tẹ́ ẹ̀ pẹ̀lẹ́ ní olùdíwọ́ àbólú dènà fún mi, àyè láti tàbí láti lékè láti ṣe rere ayé ní orúkọ Jésù Kristi. Ìjọba ti kọ́ wípé kẹ́nikẹ́ni ọmọ sì yọ mi lẹ́nu mọ́, ìjọba mi ru àpá Kristi káàkiri lára mi, nítorí pé ti fi rẹ̀ múlẹ̀ wípé kí ni yàtọ̀ ọ̀dọ̀ Ọlọ́run àyè wípé àní gbogbo ẹni tó ń ṣètì ibi òun fúnra yọ parun nípa ìmọ̀ ara rẹ̀. Ọ̀yá láti àkókò yìí lọ àti ẹ̀yà àti gbogbo agbára yín ẹ pẹ̀lẹ́ sí parun àyè nípa ìmọ̀ àti ètí ara yín sẹ́. Ọ̀yá ní orúkọ Jésù ni mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o. Ìjọba ọ̀rọ̀ gbé ọ̀rọ̀ rẹ̀ kájú gbogbo orúkọ rẹ̀ lọ, àní àtọ́kọ́ nípa tèmi wípé ẹnikẹ́ni ọmọ sì yọ mi lẹ́nu mọ́ tó pé mi rà pàkẹ́ sí káàkiri ara mi láti fìdí ẹ̀ múlẹ̀ wípé kí ni ẹni tó gbẹ́ kòtò ni yóò jèsì kòtò. Ọ̀yá nípa ìmọ̀ àti ètí ara yín gbogbo ẹ̀yà ayọ̀ lẹ́nu ayé mi, àyìnlá ayé mi, àfọwọ́jà ayé mi, àyè gbogbo ẹ̀yìn tẹ́ dá ayé mi dájú pé ẹni adámi tó tẹ́ fẹ́ dá ayé mi tó sojú kan náà. Ọ̀yá ẹ̀bẹ̀ sí rún dànù, ẹ̀bẹ̀ sí sóbi dànù nípa ìmọ̀ àti ètí ara yín, ẹ̀bẹ̀ sí fọwọ́ ara yín ṣe báyìí kò sí ìdí kankan àti gbogbo agbára àti ìgbìmọ̀ àtijọba yín àdébẹ̀ sí rún dànù nípa ìmọ̀ ètí àtara yín. Àríwọ̀ ọ̀rọ̀ iná àti àrà àjọ ní Ọlọ́run àlàyé ètí ń ṣáájú láti mọ̀jú àwọn ọ̀tàmọ́ ọ̀rọ̀ lórí. Ọ̀yá ìjọba yín fàyà ẹ̀rọ dànù ẹ̀ṣin ọ̀dàdà yẹn àti gbogbo agbára yín lórúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta.
ayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún gbogbo ilẹ̀kùn orere gbogbo tó ti ṣe fún mi fún àṣírí àti tó ti ṣe láyé mi ní òwúrọ̀ ètò pé èrè ló kù mí kù tí mo jẹ bákan náà mo sọ pé wàá mọ tẹ̀síwájú láti mọ gba gbogbo bó ṣe gba gbogbo lọ iná mi mímọ́ agbára àti àṣà tó bá tó mọ sọ̀kalẹ̀ láti mọ kọ́ wa láti mọ tọ́ láti mọ dára jù àti wá lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ bó dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o ètò pé ìwọ mú ọ̀rọ̀ rẹ ṣẹ ìwọ sì jẹ́ olùtọ́ àtúndòrò sí ọ̀rọ̀ rẹ wípé ìwọ kì yóò pín ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni ìwọ kì yóò fi rẹ fèrè gbígbẹ́ o sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ọ̀ bá fẹ́rẹ̀ láti pín nínú ògo rẹ àláti pín nínú rẹ èrè kéré kankan ò dábàá láti pín nínú ògo rẹ ìwọ gba gbogbo yẹn o tún ṣàṣepá ìrọ̀rẹ́ nínú ayé mi o tún mú mi dáyọ sínú ìṣètò wa lọ o tún sílẹ̀kùn gbogbo rẹ kò gbéga ìṣègùn ṣeré ògo fún pátápátá àìní ọ̀sẹ̀ o ti ṣe ní ọ̀sẹ̀ rere ọ̀sẹ̀ yọ̀ọ̀sẹ̀ bí kò ṣe gbéga fún mi ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ mímọ́ ayé rẹ bàbá gbà ọ pé olùwàgbà ẹ̀yìn èyí tó ló pé èmi ò tún mọ ìdààmú ìkorò ìnira wàhálà àìsàn ìpọ́njú kò tún jẹ́ tèmi mọ́ àìlẹ́gbàá fún tòkòtò tèmi ní oṣù bàbá oṣù ọmọ fún àṣìpẹ́ tí wọ́n tún ṣe ní ayé mi ní ọ̀sẹ̀ ní òní àìfún ìrìnàjò ṣe fún ìrìnàjò oṣù fún ìrìnàjò ọdún ògo ní forúkọ rẹ lọ́pọ̀ mẹ́mọ́ gbogbo orúkọ rẹ ga o mo jẹ orúkọ ológo èyí tí mo ṣe kéèrè aṣíwájú aṣíwájú mo gba gbogbo ògo lọ èyí náà mi mímọ́ agbára àṣẹ ìjọba rẹ ìgbà ayára rẹ mímọ́ títóbi rẹ láti mọ̀ sọ̀rọ̀ ìgbésí kalẹ̀ láti mọ̀ kọ́ wa láti mọ̀ tọ́ wa láti mọ̀ darí wa láti mọ̀ fẹ́ni kọ́kọ́ àmọ́ ìrìnàjò oṣù mọ̀ láti mọ̀ máa ṣe eré nínú fẹ́ bọ́ ṣe lọ kí ògo yóò túbọ̀ jẹ́ bó ṣe tirẹ̀ òṣètò pọ̀ ń gbàdúrà agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù bàbá mi àtọlọ́run mi fún mi ní ìrànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátápátá ọ̀nà orúkọ rẹ ọba àwọn ọba bàbá mi àtọlọ́run mi ológo jíjàn fún mi nírànwọ́ rẹ àbímáyẹ kí lérò ká gbogbo ayé láì kórílẹ̀-èdè kan ò lọ́la orúkọ rẹ ọba ayérayé bàbá mi àtọlọ́run mi àtìlẹ́yìn òtítọ́ fún mi nírànwọ́ rẹ ọba tó jọba lọ kí lérò ká gbogbo ayé mímọ́ mímọ́ jùlọ lọ́la orúkọ rẹ ọlọ́run ayérayé láìsí àtúnwé asán ní orúkọ ti Jésù Kristi àní àti àwa tí a wà níbí àti àwa tí wọ́n ń gbọ́ wa àti àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wò wá aṣọ wípé ó ṣe gba ọgbẹ́ àṣẹ ni fún àṣepàdé tó ṣe ní ayé kankan fún lẹ́kọ̀ọ́ ògo lẹ́kọ̀ọ́ tó ti ṣe fẹ́ni kankan wa fún ìgbéga tó ti mú dé báyé kankan aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ ènìyàn láti mọ gbọ́ orúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo wà lókè.